Ó jẹ́ ohun ìyàlẹ́nu bí ìgbà ṣe máa ń ṣe ènìyàn. Ó máa ń jẹ́ ohun ìyàlẹ́nu bí àkókò ṣe máa ń fi ojú pípọ́n rẹ̀ yí ènìyàn. Ní ìgbà mìíràn, ìgbà àti àkókò ayé á sọ ènìyàn di ẹni tí ó dáa. Inú ọ̀pọ̀ ènìyàn á dùn. Àmọ́ ní ìgbà mìíràn, ayé á sọ olúwa rẹ̀ di ẹni tí ò ṣe é fi nǹkan kan wé rárá. Irú ohun tí mò ń sọ yìí ni ó ṣẹlẹ̀ ní ìgbà kan nínú ayé mi. Orúkọ mi ni Ẹ̀bùnolúwa Hills. Èní ọjọ́ kẹsàn-án oṣù kẹrin ni ó jẹ́ ọjọ́ kọkànlá ọdún, ọjọ́ tí a gbé mi ní ìyàwó. Ọkọ mi Adégòkè Hills àti èmi gbìmọ̀ pọ̀ láti ṣe ayẹyẹ fẹ́ẹ́rẹ́fẹ́. Ọkọ mi pinnu láti gbé mi jáde lọ jẹun ní ilé oúnjẹ kan. Mo múra, mo wọ̀ lára àwọn aṣọ mi tí ó wọ́n. Mò ń dúró de ọkọ mi láti wá sí ilé kí ó wá gbé mi lọ. Láìpẹ́ láì jìnnà, ọkọ mi pe agogo wa ní ilé. Ó wí pé kí a kúkú pàdé nílé oúnjẹ náà tí ó ń jẹ́ Heavens. Mo yára pe awakọ̀ mi kí ó wá gbé mi lọ. Mi ò mọ̀ wípé mo ti fi iná sí orí òrùlé mi jáde lọ. Wọ́n ti jáde. Wọ́n ti ń kúrò lẹ́sẹ̀ à. Okay, that's nice. Máa wọ̀ in fact àwọn olùdé kébì náà ti jáde lóye kí n jáde lọ ṣe wọn kan. Wọ́n bá ti dọ́dọ̀ mi dé lè pàgbé. Okay. Ṣé ti sọ̀rọ̀ wálé bẹ̀rẹ̀ ọmọ rẹ̀? All right. Later. Hello. Aki. How are you? Ṣé wọ́n ti dọ́dọ̀ ẹ̀? Wọ́n ti dọ́dọ̀ wá sí. Right. Wọ́n kàn ṣe packed níta. Ìfura ló wọ́n mú nípa. Okay, great. So àwa lè lọ operate. Okay, later. Thank you.
Èmi àti ọkọ mi